Hello, sir. Ẹ kálẹ́. Ẹ káàsán bí báyìí o. Àlàáfíà. A dúpẹ́ fọ́lọ́run, sir. I enjoy program yìí o. Ọpẹ́ ni fọ́lọ́run. Mo wá ṣe Amẹ́ríkà ni mo wà o. Ọlọ́run ní jẹ́ ká wá dá Amẹ́ríkà. Why not? A máa expect yín láìpẹ́ láì jìnnà. Kí ni nǹkan tẹ́ ní fún wa? N kàn ní kí yín ní pẹ́ kúṣẹ́ takuntakun. I enjoy yín. Ẹ ní fún wa lówó ni. A máa mo ti rí àkáǹtì yín, a máa credit àkáǹtì yín, sir. Ṣé ẹ ti èwo láti. Facebook program, yeah. Àjọṣe program lórí Facebook tán sí yín. Gbogbo ẹ̀lẹ̀ tí ń wá, gbogbo ẹ̀lẹ̀ tí ń wò. À ń tẹ̀lé yín káàkiri. Àjọ ń fò káàkiri ní tẹ́ bá ti lọ síbẹ̀ yẹn àtúnwà bẹ̀. Ṣé ẹ ti wà ní YouTube náà? Nomi tí ráyè wọ YouTube yẹn mi mọ nǹkan tó ṣẹlẹ̀. Ó wà lókè náà. Ó wà lókè ilé. Líìkì ẹ wà ń bẹ̀ náà. Ẹ kàn kílíìkì òkè. Ok, máa check ẹ̀ sìn tí máa ti ṣetán pẹ̀lú yín. Ṣé ẹ̀yin ti lọ́kọ? Àyín náà là gbogbo wa la máa fẹ́ yín, ẹ máa pín kárí gbogbo around ọba àgbáyé so gbogbo àwọn obìnrin àgbáyé. Mi ò kì í fẹ́ obìnrin tó bá ti lọ́kọ. Kò mátà ẹ máa gbẹ́sẹ̀ lé náà ni. Rárá, mi ò kì í gbẹ́sẹ̀ lóbìnrin lóbìnrin. Ọba máa ń gbẹ́sẹ̀ lé ni, Olúwa ní fi ṣe. Ọba tèmi ò kì í gbẹ́sẹ̀ lóbìnrin. A máa tún mọ́ra wa lọ́wọ́ but ẹ̀yin máa láìkí kóyè òkè ga òkè tèmi ò dẹ̀ ga ó but kò sí problem ẹ máa manage ẹ náà ni. Àwọn gẹ̀ẹ́sì àwọn tó ti lọ́kọ máa ń gbẹ́sẹ̀ lé ìgbésí àwọn tó ti lọ́kọ. Olúwa ní fi ṣe kò mátà. Ọlọ́run fọwọ́ sí lórúkọ bẹ́ẹ̀. Mi tí lọ́kọ tí máa lọ́kọ gan máa lo divorce ẹ̀ torí ti yín. No. Ọlọ́run ní dáríjì. Mo ti divorce ẹ̀ pé ọba tí máa fẹ́ ti dé kábíyèsí tán máa bá mi rán ọmọdé secondary school màá dẹ̀ ràn pàtó nígbà yìí. Ṣé torí tèmi? Of course. Ọba ẹ tó torí náà. Kì í ṣe torí tèmi lọ sí divorce. Torí ti yín ni o. Àtìgbàtà tí mo ti ń wò yín mo ti lọ divorce pé no. Ó máa kárí ṣe pé ó kàn mí náà lẹ́nu pé ó ṣàmàkì mí náà ṣá ó máa kárí tèmi ó máa kárí wa lọ́jọ́ kan. Ó lè kàn yín. Ó ti kàn mí ó ti kàn mí tí mo fi gbórí wọ live video yín ó ti kàn mí náà nìyẹn. Nọ́mbà 2000 lẹ máa wà. Àpérè àtẹ̀tí wọ 5k mo tẹ̀ fìpá ti wọ 5k ní 2000 péré. Nation màlápé nation the whole nation. Ní o lè dó 1000 tọ́kì tó kù. Kò má ta ẹ máa ṣe bí ẹ máa do tán láàrin ọdún mẹ́ta ẹ máa service everybody round. Ọya 1 person èló ni 300 per 366 per year àbí èló ni ọjọ́ tó bá wà ní year. 360. How many days nìyẹn náà? Ẹ máa fò káàkiri tó bá lo 1 day bí 1 day long so kékeré. Once in a week mo máa ń dóyàwó ilé. Bóyá ó ṣàmà kàn wá ṣá a máa ní sùúrù anointing yẹn gangan kálukú fẹ́ gbòòrò anointing yẹn sára. Báyìí anointing lẹ fẹ́ gbà. Báyìí anointing oko lẹ fẹ́ gbà kò lè dọ́dọ̀ yín. Ó ti dé. Ó ti kàn mí mo tẹ̀ ṣe bá yín sọ̀rọ̀ gan. Mo ti ń fìlẹ̀ mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo ti ń fìlẹ̀. 1 woman per week. Ó máa kàn wá sẹ̀. Ìtẹ̀lẹ́ lẹ́ ń lọ. No, NF ni. NF. NF kí ni tí mo fi borun mi ni. Wọ́n ní ṣọ́ọ̀ṣì wo lẹ́ ń lọ. Sí NF ni mo ń lọ sà. Sẹ́yìn náà máa ń gorí òkè. No, church bí ń ṣe wọn à ń ṣe olóyún kínní lẹ́yìn kakàn pray kàn dẹ̀ motivate wa wọn tẹ̀ kí n gbà kẹ́lẹ́ mi gan sọ̀rọ̀ church mi. Ìyẹn ò dáa. Believe ọkàn wa ní ìgbàgbọ́ wà pé so gbogbo vision kan má lọ vision confuse èèyàn. You believe, you focus, you work hard. Kéèyàn dẹ̀ wà ní sùúrù. But ó dùn fáyẹn ẹ ní láti create group ó jẹ́ káwọn èèyàn máa sanwó láti wá fi kọ́
We are once in a week and make a live chat like this. I need the more. I need that more. 50,000. Yeah, she's not for everybody now. To avoid any. Could they for everybody? Mo fẹ́ kí wọ́n ṣe odù Ifá ti Adúláwọ̀ jáde. Wọ́n ń ṣiṣẹ́ lé lọ́wọ́. Okay. Tó bá ti jáde, so mi ì fẹ́ kàwé Fálérè yẹn mọ́. Àwọn tó wà lọ́wọ́ yín ó lè jẹ́ group kíní like this, special private group like this. Tá máa ṣe àwọn tó bá ti sanwó everything. Wọ́n máa just wọ́n máa ìmọ̀ a máa kọ́ ẹ̀kọ́ náà nìyẹn látara yín, and it's not free. Everybody máa sanwó. Tẹ́ bá ti pé 50 kẹ́ pè mí kí bẹ̀rẹ̀. Báwo la ṣe máa múra wa ta ní ká contact? Ẹ̀yin ni kẹ́ dá group yẹn sílẹ̀ náà. Tẹ́ bá ti dá group yẹn sílẹ̀, tẹ́ bá ti pé bíi 20, ẹ bá wá add mi sínú ẹ̀. So màá wá gba àkáǹtì yẹn lọ́wọ́ yín. Okay. So màá wá mọ̀ pé lóòótọ́ àwọn èèyàn serious. Yes, àwọn kankan serious o. Okay, ẹ mọ̀ ọ́ tẹ́ máa ṣe. Ìbí Amẹ́ríkà lẹ́wà. Bẹ́ẹ̀ni. Ẹ dá ti Amẹ́ríkà sílẹ̀. Yes. Because máa nìkan ti dá ti Russia sílẹ̀. Oh, okay. Ó ní táwọn tó máa lè gba knowledge pọ̀ wọn. Kenny Allen, okay. Yeah. But data America sílẹ̀ wọn ò sí l'Amẹ́ríkà. Ti group of America alone. Ṣé láti bá Nàìjíríà sọ̀rọ̀ nsìn, a lè link up, wọ́n lè kọ́yàn bí wọ́n ṣe máa ṣe. Ṣe bí ẹ mọ̀ bó ṣe ń dá WhatsApp group sílẹ̀. Yes. Tó bá ti di ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, má dẹ̀ máa train ní. Àwọn èèyàn tó oríṣiríṣi àwọn ṣe ń gbé wọn lẹ́bẹ̀ẹ́ ṣe ń fi rè ṣọ́ọ̀kì wọn ní lẹ́nu gbogbo àwọn míì wà ọ̀sìnwìn ni wọ́n dọ́kàn àwọn amúyàn ṣeré ṣó ti yé yín. Àwọn tó bá serious náà lè máa contact náà, okay? Sẹ́rí àwọn tó wà ní Nàìjíríà ìṣẹ́ ti pa wọn lórí ló bá tó fi ṣe bí wèrè. Àwọn tó wà l'Amẹ́ríkà yẹn tó ti lọ sí Amẹ́ríkà yẹn kò wọ́pọ̀ káwọn tó ń ṣe bí wèrè yẹn. Eléyìí tó bá ti rí nínú yìí ló bá ṣe bí wèrè. Ilé tó pọ̀ jù náà Amẹ́ríkà náà, okay, ẹ wo sínú yẹn, ẹ wo àwọn ọmọ lédì tí wọ́n á dì. Ilé tó pọ̀ jù náà Amẹ́ríkà náà wà. Of course. Àwọn boys tẹ́lẹ̀ kó tí wọ́n yìí Nàìjíríà náà wà, wọ́n ti sí sẹ́ńtì orí wọn ti yí. Èmi ti jẹ gbó. Èmi ti jẹ gbó rẹ̀ díẹ̀. Ìṣẹ́ máa ń sọ ìyá ọmọ ìta ni. So nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. So ẹ bá kò ní ìdúgbò, ẹ bá fẹ́ create group yẹn. Àwọn ọ̀rẹ́ yín tẹ́ bá mọ̀ ẹ̀gbọ́n láìkọ̀ Ọlọ́run ẹ lè jọ múra ní 5, ẹ lè kọ́kọ́ bẹ̀rẹ̀. So from there, I develop. Máa jẹ́ kẹ́ mọ̀, ẹ wá fún wa ní bí àkáǹtì máa sanwó. Ibi tẹ́ bá ti bá dé, kẹjẹ kí n gbọ́. Of course. Kí lorúkọ yín? Okay, ẹ DM mi ní. Sure. Kí lè add yín so that kẹ́ lè máa fún mi information níbẹ̀ because WhatsApp. Tẹ́ bá send message síbẹ̀ mi ò lè rí o. Kí ló dé? Èrò ti pọ̀ jù ní ó ti wọ 13,000 báyìí àwọn message tó wà níbẹ̀. Wow, ẹ ní DP láti máa àwọn tó máa WhatsApp message yín fún yín. Ẹ̀gọ́lẹ̀ ẹ̀ máa kà fún ara yín, àwọn message máa privacy tó yẹ pé. Àfi tí ẹ bá máa gba pay fún mi tí wọ́n máa san salary. Of course, ó gbẹ̀rẹ̀ máa ṣe náà, ìyẹn kéré. Tẹ́ bá ti ṣe ó ti parí. But pay tó máa trusted náà nítorí máa gbé information yẹn lọ síta. Ẹni tó lè ṣe náà ni ìyàwó mi náà ló máa jẹ́ pay. Of course. She's doing a lot now. Wọ́n help yín náà lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. She's doing a lot. Gbogbo àwọn olórí, gbogbo àwọn tí. Àwọn gbogbo àwọn sáré wá gbà yẹn, àwọn ṣàkúṣàkù, àwọn zazu, zẹ̀zẹ̀zẹ̀. You never know. Wọ́n lè bá bàbá ṣiṣẹ́. Torí ẹ̀ láti pọ̀ olórí láti pọ̀ dá iṣẹ́ pọ̀ gan-an. Àwa alágbàṣe náà dẹ̀ lélẹ̀ afẹ́ ṣiṣẹ́ ní ká má ẹni kò lè tì kàn wá. Oko ni ò lè kàn yín bọ̀ tí kan mí lè kàn yín. A máa tap báwo ni ṣe nìkan a máa tap níbẹ̀ náà ní díẹ̀. Tẹ́ bá wá sí Amẹ́ríkà. Agbára yẹn ti pọ̀ jù. Tẹ́ bá ti wá sí Amẹ́ríkà máa wọlé. Tẹ́ bá wá sí Amẹ́ríkà. A lè kàn tẹ́ sí ká tó yọ. Ẹ máa tú sí, ẹ máa tẹ̀ sójú ẹ̀ pupupu. Mi ò ní dá sí, máa kàn tẹ́ sí, máa dẹ̀. Ìyẹn náà ti tó díẹ̀ tó ní nǹkan.
Abi now. Bẹ́ẹ̀ You are very strong, go. Emma, really life always. Baba is strong, go. The Lord is your strength. èmi ò kì í ṣe èèyàn bí tọ̀dọ̀ yín náà. Yeah, I know. Agbára yẹn pọ̀. Ìkòròdú tó wà nínú òkè tó bá máa di 5 o'clock àpò oníkòrò tó bá ti bá tó délé láago 9 mo tó bẹ̀rẹ̀ service. Àwọn ọmọ àlè ṣe fẹ́ láwọn fẹ́ bá face bàbá ni. No, wọ́n invite mi sí program ní Ìkòròdú ni. Okay. So wọ́n wá ń fọ́n bò pé mi ò gbọ́dọ̀ wá sí Ìkòròdú tó pé mo bú àwọn àdé àwọn ẹyẹ. Lórí wọn. Ìdí tí mo fi bínú wá nìyẹn wípé mi ò fẹ́ wá tẹ́lẹ̀ mi. Wọ́n máa ń fún bàbá máa dé bẹ̀. Ọ̀fà mi. Àyè wá dà. Mo ti ṣẹ̀bọ̀ ẹ má bínú ó ní reason bàbá. Ìrírí ni o. Ṣé mo pé yìí lọ dún so àwọn èèyàn wá kí mi wọ́n wá jẹun sí mi lọ́rùn. Ó tó ṣẹlẹ̀ nìyẹn má bínú sá. Ṣé ti understand? Èmi àti yín nìkan Kí wàá ní kókó ẹ̀ máa. A kú ọdún àìmá. A kú ọdún a máa ṣeré tó ń bọ̀. Lágbára náà. Ìwà àti mọ́mí ń jọra gan ọ̀sẹ̀ family. Anyway, àti family àti ọmọ ọyẹ ẹlẹ́jú yín àti family náà àwọn ọmọ ọba àwa yaba. Adẹ̀kọ̀ bàjẹ́ Bàbá the nation. So àti dìsa yín náà ti kó ọgbọ́n wa papọ̀. Èmi ò tí hàn dé ni mi ò rí nǹkan tí mo bá rí máa hàn dé ni. Mo mọ̀ àwọn zazu sẹ́nu bàbá máa wọ́n dé. Ẹ má gbé wa débẹ̀ lénìí. Èní ni à ń ṣe ọjọ́ ìbí Jésù Kristi lénìí. Ẹ má yẹ ká ẹ má gbé wa débẹ̀. Níbo ló wà ní Bíbélì pé ní ọjọ́ ìbí Jésù Kristi? Bàbá. Èní ni Jésù ń ṣe. Èyí náà ń ṣe bẹ́ẹ̀ dè lásán lórúkọ. Níbo ló wà ní pé Jésù lè ní lọ́jọ́ tí wọ́n fi ń bí? Bàbá. Ọ̀tọ̀ ti rọ sí wa lórí. Àwọn ènìyàn lẹ́gbọ̀n sí lórí bàbá Ọlọ́run. Tẹ̀lé. Pásítọ̀. Ok, pásítọ̀ lẹ́yìn tẹ̀lé. Pásítọ̀ ó ṣe. Àbí Jésù. Ọba Solomon ló ń tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ báyìí. Anybody má tẹ̀lé mi. Ọba Solomon á tẹ̀lé lọ́wọ́lọ́wọ́. Àti mo tún tẹ̀lé yín tẹ bá pè mí àmọ́ tẹ tún máa bá mi níbẹ̀. À ń tẹ̀lé yín káàkiri. Anybody bá tẹ̀lé mi wá kó ẹ̀sìn náà. Jésù ní kẹ́ tẹ̀lé. Àjọ ń lọ ni. Ọba Solomon àjọ lẹ pọ̀. Ẹ tẹ̀lé Jésù torí èmi àtẹ́tà àmúlẹ̀ lọ. Màá kó yín gbogbo yín máa sọdá sẹ́wó tán gbogbo yín máa tó gbogbo yín. Kò má tà. A máa ṣẹ́wó yẹn náà wà òkè. Àṣà àmúlẹ̀ èkó. Lórí ọ̀fẹ́ tí tó tó mọ̀ nílé ẹlòmíì ò ní. Kò ó ṣe háì fún kábíyèsí ọba nìyẹn. Wọ́n gbọ́n dára yẹ kí wọ́n yẹ. Àwọn èèyàn ọkọ̀ ọkọ̀ ló nìyẹn o. Yes, kò wá mi. Bá mi tilẹ̀kùn yàrá mi. Ẹ kú tọ́jú wọn mà. Ẹ ṣe gan. Ọba kí la fẹ́ jẹ lálẹ́ báyìí. Wo ẹ fún àwọn èèyàn lówó. Ṣé ká tún bẹ̀rẹ̀ lálẹ́ yìí? Ṣé ká tún Láìpẹ́ dálẹ̀? fún àwọn èèyàn lówó. Ìyá Amẹ́ríkà ẹ fún àwọn méjì lówó. Má credit yẹn. Má credit yẹn. Kì í ṣe mi àwọn ènìyàn. Ok. Ṣé máa fún àwọn méjì lówó? Máa fún wọn. Bọ́n mi ò bọ́n ṣe máa ń ṣe níbi ìbẹ̀rẹ̀ máa sẹ́ǹdì àwọn máa bá mi sẹ́ǹdì láti Nàìjíríà. Problem tó wà náà. Àwọn a máa pè wọ́n wọlé máa sẹ́ǹdì ọkọ̀ ní ìṣẹ̀lẹ̀ mọ́ ti ṣe lánàá yìí. Torí ẹ̀mí ṣe ni máa ṣe sí yẹn máa bá mi fún wọn. Nígbà wo Kí lẹ sọ? I know. Gbogbo kọ̀m̀pútà gẹ̀ẹ́jẹ́ Ẹ̀mí ọ̀rẹ́ máa forúkọ mi jíṣẹ́ fún wọn lọ́la. Bóyá pé Wọ́n sáré sọ̀dà kan ló gbà. Àwọn èèyàn ò ní ṣí. Tí sọ̀dà kan ló gbà wọ́n bó ìsìn. No, it's pápá kan máa dàbò wọn. Ṣé ká ṣe báyìí? Okay. Anybody that needs help, please your account number so that anybody that want to help, all them must say yes. No, ẹ máa send it sí wọn tó máa ti ṣe sẹ.
No, Daddy mo ojú àwọn tó ní owó ń bíbí ojú wọn àwọn tó ní owó àwọn afáǹsẹ̀ gbogbo ẹni tó ń tẹ̀lé yín olówó ni wọ́n dádì. nǹkan tèmi sọ̀rọ̀ ìyàwó nǹkan tèmi sọ̀rọ̀ kí àwọn ènìyàn tó bá nìdí owó wọ́n tẹ nọ́mbà wọn sẹ́ǹdì ẹ̀ ẹni bá lè fẹ́ ẹ̀bùn ọkọ̀ ẹ̀bùn so yé báyìí kò ní ìtàkùn wọn ti láì lọ́wọ́ ó yá sọ fún wọn. Àmì máa ń kà sí. Ṣé wọ́n ní parọ́? Ṣé wọ́n truly need ẹ̀? Ẹ̀yin máa wọn tán nídẹ̀ níbi àdúgbò yín bẹ̀rẹ̀ náà tẹ̀ ń pọ́n truly need ẹ̀. Ṣé táwọn àdúgbò? Tó máa ń comment dáadáa tó máa ń kọ́ ń dórí ètò tó yẹ pé tẹ bá ti dé àwọn the first part tẹ bá ti tán chat báyìí ọmọ tí ìforúkọ yẹn àwọn yẹn gangan ni fans yín gidi. Ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ti ọ̀rọ̀ ẹ̀dẹ̀tẹ̀mọ̀ anybody ló lè fowó. Yes, òótọ́ lẹ sọ náà ẹ̀rí yẹn sọ. Wọ́n kẹ́lẹ́ ọdún tó press the account number ẹ̀dí bá dẹ̀ fẹ́ ràn lọ́wọ́ lọ́wọ́. Okay, you don't make sense. Ṣé wọ́n ti kọ́ síbẹ̀ mi tí rí wọn tí kọ́? Wọ́n ti kọ́. Ó yá sọ òyìnbó fún wọn náà bóyá wọn ò gbọ́ ọkọ̀ tó mọ̀ sí. Sọ òyìnbó fún wọn. Sọ àwọn Ghana lè wá ní. Baba said that you guys should drop your account number if you need help. If you know you don't have, so that's new account number. If you need help, yeah, if you need help, drop your account number. What else on your Baba? Me, your account number. Wait, your account number, let us. So don't you worry about it. Message them at Mari. Message them at Mari. Okay. Everyone know. Honestly. Muslim ko Baba. Ṣé tó máa fún ọ lówó? Account number ló pọ̀ bíbí o. Account number ni mo kàn ti ẹ̀rín bíbí. Sister mi Kraniki from London, wọ́n ní Fali, wọ́n ní mo well done o, àǹtí mi ẹ má ọ̀rẹ́ àjọ máa fún wọn náà ni. Account number ni mo rí bíbí bàbá, wọ́n sì dá account number fún ọgbọ original. Ẹ pa ẹ sí ìròyìn wa kù sí ní ẹ̀kọ́. Bàbá fẹ́ gan pa. Bàbá ẹ fèsì sílẹ̀, bàbá ẹ fèsì sílẹ̀. Pa lókè sílẹ̀. Tẹ́rẹ̀ dì, bó bá ń pa wọn náà mi ní ẹ̀rọ ìlú. Lóde. Mi ò lè wá kú síbí yìí kí ló kéde ìdílé mi. Bàbá ẹnìkan sọ pé Bàbá bring them in like yesterday. Ó ní kí ni? Ó ní kẹ́ ẹ máa wọ̀nyàn wọlé bí tàná àwọn tó fẹ́ send owó sáwọn èèyàn. Pé wọ́n tó bá tẹ̀lé lọ. Okay. Bí ẹ ní èèyàn tí wọ́n lè tó kọ́. Ó máa ṣe giveaway right now. Àwọn tó ṣe giveaway tó bá nínú ẹ̀ka mọ̀ ká pé wọ́n wọlé. Àwọn tó lè fáwọn olówó ṣe mọ̀ láti. Ọba èèyàn kan láwọn ṣe send yín 500k ni right now. Ẹ wọ́n lọ pa. Ṣé bá parọ́ fún bàbá, Ọlọ́run máa parọ́ fún yẹn, má parọ́ fún dádì wa. Irọ́ náà pa ẹ̀dọ́ tó tẹ̀ bẹ̀rẹ̀ sí kòkó. Ẹ post ìkíní síbí báyìí kárí. Ẹnìkan ti sẹ́ẹ̀dì 100 naira. Àwọn ọ̀sìn. Ọ̀sìn gidi ni wọ́n. Bóyá wọ́n rán wọn rẹ́sẹ̀ omi o. Nínú ìdọ́ni kẹ́sẹ̀ ti wò. Ẹ lọ sẹ́ni 100 naira ẹ̀kọ́ pè. Olórúkọ ó ti kò forúkọ sí. Palambi Limited. Company tó ní iléeṣẹ́ máa jọ náà. Can you imagine?
pam 100 naira. Mi ò mọ tó rán wọn second time. But ó dẹ̀ send 100 naira so lè pa Solomon. Kí ni kò fi ṣe? Okay, mo ti wá kan nọ́mbà. Olúwa ti di Tóyìn. Mo ti wá kan nọ́mbà. Ẹnìkan náà send 1,000 yẹn. Ọlọ́run. Nǹkan tó ní ló send àbí? It's okay. Ó send 1,000 owó nìyà. Basically, I'm going to say the other now. For what? For what? Owó POS ní bàbá. I'm going to say the 200 naira. Bàbá ẹni kí ni mo fẹ́ ṣe? Mo fẹ́ fún 10,000 naira ní ó wà nílẹ̀ o. Ṣé mo fẹ́ fún àwọn èèyàn ní how many? 3,000. Hello. 3,000 each. 3,000 àbí? Bẹ́ẹ̀ bí àwọn èèyàn 6 àbí ṣe 7 ni. Okay, we have 3,000. Jẹ́ 21. That's very good. Wà á sórí ìyàwó mi tó dá. Ṣé o ti gbé fóònù dá? Olówó làwọn ìyàwó. Tó ti gbé fóònù dá ní kí n máa tọ̀ wọ́n wọlé. Bẹ́ẹ̀ sà ẹ̀ tọ̀ wọ́n wọlé. Ẹlòmí máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀. Àwọn ẹ̀dá kan wà tí ò kọ́. Àwọn la fẹ́ pè báyìí. Ẹ má wọrí. Ká máa pèpè ìjà kiri ní. Àwọn tí ẹ̀dá wọn bá ti lówó ní kòtò rèé mọ̀. Ilé àwọn Ozo. Tẹ́lẹ̀ ò ní service. Ẹnìyàn ò ní dátà. Ọba tẹ́lẹ̀ hard. Mo máa kàn hard anybody ní mi máa mọ̀. Ṣáwọn tó ní ìdòwò kan pé account number wọn kó bá wọn ṣe. Okay, so wọ́n máa ṣe sí àwọn tó send account number sílẹ̀ ni. Yes. Ṣé nípa kan pé àkáǹtì wọn àbí ká ṣe wọn wọlé báwo ni ká lè ṣe. Èwo ní ká ṣe bàbá ìsọ̀rọ̀, èwo ní ká ṣe ń bẹ̀. Agbé wọn wọlé ẹ̀ ló máa kọ́ fáàmù ìbọn. Ìgbà fún wọn lé ká rójú wọn kán pé account number wọn kán pe orúkọ wọn. A lè máa fún gòsì lówó. Wọ́n á máa gbé wọn wọlé dẹ́nu ẹlòmíì kò ní nẹ́tíwọ̀kì ìdá ládùúgbò wa. Yeah. Hello. Ó yẹ pàkà nọ́mbà yín kí lorúkọ yín. Báńkì Adéládélé. Account number bank. UBA 21 16 47 64 Ṣé ó ti ń ṣe? 56. Ṣé ó ń gbọ́ ọ̀kan tó ń pè? Ṣé ò ń gbọ́? Bẹ́ẹ̀ni. Ó yá pé again tún pé again ó ṣe nǹkan sílẹ̀ ló ṣẹlẹ̀ mú pẹ́ẹ́n. 21 16 Donald. 7 40 Kí ni gan-an ẹ̀ kọ́?
UBA. Pé nọ́mbà yẹn again. Daddy, nǹkan tí mo sọ mò ń gbọ́. 21 21 ahead. 16 16 47 64 56 UBA. Bẹ́ẹ̀ni UBA. Wọ́n máa sẹ́yìn owó yẹn sí tó bá ṣe ẹ máa tún kọ́mẹ̀tì jẹ. Okay. Ẹ dáhùn question o, fídíò ìwé lélẹ̀ yẹ kó máa dáhùn. Kí lẹ sọ? Àwọn bá kíní yẹn kò ṣe ọ̀pọ̀ ẹ̀kọ́ yẹn.